Ẹ kú dédé àsìkò yín ní gbogbo ibi tí ẹ ti ń wò mí tí ẹ sì ti ń gbọ́ mi. Orúkọ tèmi kò yí padà, Adéọlámi Ọlátúnjí ni. Tí n bá rí àwọn orúkọ kọ̀ọ̀kan nígbà mìíràn tí àwọn èèyàn bá ń ṣe lẹ́yìn àlàyé tàbí tí wọ́n bá kàn déédéé sọ ọmọ, màá wò báyìí wípé ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ ìtumọ̀ irú orúkọ bẹ́ẹ̀ àbí kí ni ká tiẹ̀ pè ná. Orúkọ kan ń bẹ tí ó jẹ́ wípé ìmọ̀ ń dá sílẹ̀ láàrin àwọn èèyàn. Kí ni orúkọ náà? Orúkọ tí ó bá ti di wípé bàbá ló bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ mọ́ ṣì mí gbọ́ o. Àwọn bàbá kan ń bẹ tó jẹ́ pé orúkọ àmútọ̀runwá ni wọ́n. Àwọn bàbá kan ń bẹ tó jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ nígbà tá a bí wọn tán, tá a bí irú ọmọ bẹ́ẹ̀, òun la fi sọ wọ́n. Bíi ká sọmọ níbi Babárímisá, bíi ká sọmọ níbi Babátúndé, Babárìndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìyún nǹkan ni mò ń wí o. Àwọn ìyún orúkọ àbísọ orúkọ àmútọ̀runwá. Ṣùgbọ́n bàbá tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ǹjẹ́ ẹ tiẹ̀ mọ òrìṣà kan tó ń jẹ́ òrìṣà Ṣànpọ̀nná? Ẹ ń kó o mọ̀, ẹ mọ̀ òkò ni. Òrìṣà Ṣànpọ̀nná yìí ó jẹ́ òrìṣà tó jẹ́ pé ó gbóná ni. Gbígbóná tó gbóná yìí gbogbo èèyàn ní máa bẹ̀rù òrìṣà Ṣànpọ̀nná. Bíbẹ̀rù tí wọ́n wá bẹ̀rù rẹ̀ ìwọ̀n èéfẹ́ déédéé dákọ rẹ̀. Kódà míì ń gbà míì, àwọn míì àtúmọ̀ pé lólóde. Òun ni tí máa ń fa tí máa ń mú àwọn èèyàn lára tá a fi máa ń sọ wípé ìgbóná ń bẹ lára rú ẹni bẹ́ẹ̀. Òun ni máa ń wà lára àwọn èèyàn tá a fi máa ń sọ wípé olóde ń yọrú ẹni bẹ́ẹ̀ lẹ́nu. N tá à ń pè ní Ṣànpọ̀nná nù. Ṣùgbọ́n torí agbára tó ní, torí wípé ó ní agbára kákáká, torí bẹ́ẹ̀ òun ni àwọn Yorùbá wọ́n wá máa ń da orúkọ rẹ̀ pé wọ́n ní bàbá rẹni tí ó bóyá bí nǹkan kan tó ti ṣú sí lára tó ní ṣe pẹ̀lú wípé ìgbóná, wọ́n á ní bàbá ní yọ lẹ́nu. Àwọn míì àti ẹ̀tún mọ̀ pé ní tìta. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. Kí ni wọ́n fi ń pè ní bàbá? Láti ṣàlọ̀ sí ni, láti fi ọ̀wọ̀ hàn ni, láti fi àpọ́nlé hàn pé tọ̀ tó ọ́ pè lóko o. Bàbá ni mo lè pè ọ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ló ṣe rí. Irú àwọn orúkọ wo ni mo wá ń sọ? Tá a bá ń gbọ́ téèyàn bá ń jẹ́ Babásanmí, tá a bá ń gbọ́ téèyàn bá ń jẹ́ Babáyẹmí, tá a bá ń gbọ́ tí èèyàn bá ń jẹ́ Babábùnmi, àwọn onírúurú àwọn orúkọ bíi báun tó jẹ́ wípé ohun tá à ń sọ nípa rẹ̀ náà ni wípé bàbá ṣe nǹkan kan fún mi. Ó lè jẹ́ bàbá dáńsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí wípé agbára tó ní òun náà ni wọ́n ṣe ń dà á pé o tí wọ́n fi ń sọ pé bàbá. Ẹ rí wípé láyé àtijọ́ tó bá tiẹ̀ mú yàn lára, ọgbà tí ó bá ti jiná tán lára èèyàn, tí àpá tó bá fi sára èèyàn báyìí, wọ́n á ní bàbá kọlà síyàn ńlá. Wọ́n wá máa ń pè ní ìlà bàbá. Ìlà bàbá tí wọ́n wá ń pè yìí náà ni wípé àpá tí kinní tá à ń wí tó mú wá sí ara èèyàn. Èyún náà ni ìgbóná. Lágbára Elédùmarè, àwọn ò ní bá wọn rí ìgbóná o. Àmọ́ ju gbogbo rẹ̀ lọ, àwọn olùsìn Ṣànpọ̀nná, àwọn ni wọ́n máa ń jẹ́ Babábùnmi, Babáyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè Yorùbá dùn, ẹ jẹ́ a jọ máa sọ.